èyí ni ohun tó fàjà láàrin èmi àti Yínká Quadri. Táíwò Hassan Ògògò ṣàlàyé ìdí tí mi ò ní fi dúkìá kankan lẹ̀ fáwọn ọmọ mi. Ọ̀gá Bello tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà òṣèrékùnrin ilé wa Táíwò Hassan Ògògò nínú ìfèròwérò tó ṣe láìpẹ́ yìí ló ti sọ pé òun lòun fi orúkọ Yínká Quadri lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa darí ọdún FACACOS. Àṣírí pé Yínká Quadri ò sí níbẹ̀ nígbà tí òun forúkọ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ yìí. Ó ní àwọn tó tako orúkọ Yínká ò dúró nínú ẹgbẹ́ náà, níṣe ni wọ́n bínú lọ táwọn míì sì lọ dẹ́gbẹ́ tiwọn sílẹ̀. Ògògò sọ pé òun fẹ́ràn Yínká Quadri èyí tó mú kóun fà kalẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ náà àti pé ó jẹ́ ẹni tó yẹ fún ipò náà. Bàbá náà tẹ̀síwájú sọ pé òun ò ní sọ ohun tó fàjà láàrin àwọn méjèèjì nígbà kan àti wípé kò sí béèyàn ò ṣe ní bínú téèyàn bá rí nǹkan bínú àti wípé kì í ṣe owó, ipò tàbí obìnrin ló dá jà sílẹ̀ láàrin àwọn méjèèjì. Ògògò sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Yínká Quadri ni ọ̀rẹ́ àwọn táwọn fẹ́ràn jù àti wípé nígbà táwọn ń ṣàìsàn àwọn rò pé àwọn máa kú ni, wípé àwọn kò lè jẹ nǹkan kan nígbà náà àfi ògì. Gbajúgbajà òṣèrékùnrin ilé wa Ọ̀gá Bello nínú ìfèròwérò tó ṣe láìpẹ́ ló ti sọ pé òun kò ní lọ́kàn láti fi dúkìá kankan sílẹ̀ fún àwọn ọmọ òun láti jogún. Èyí ni Ọ̀gá Bello sọ nínú ìfèròwérò tó ṣe láìpẹ́ wípé ẹ̀kọ́ tó yè kooro tóun fún àwọn ọmọ òun onogún tóun fún wọn. Òṣèré yìí tó jẹ́ pé ìyàwó méjì ló fẹ́ tó sì ti jẹ́ bàbá ọlọ́mọ méjìdínlógún sọ pé láti ilẹ̀ lòun ti pinnu láti fún àwọn ọmọ òun ní ẹ̀kọ́ tó yè kooro dípò kóun fi ogún lẹ̀ fún wọn. Bàbá náà sọ pé òun kò fipá mú àwọn ọmọ òun láti ṣiṣẹ́ tíátà, wọ́n ṣe é nítorí ìfẹ́ tí wọ́n ní sí iṣẹ́ náà ni tóun sì ṣàtìlẹ́yìn fún wọn.